Aláròyé máa wí o. Nítorí ẹ̀sùn ìpànìyàn, ilé-ẹjọ́ ju àwọn akẹ́kọ̀ọ́ fásitì Àjàyí Crowther 25 sátìmọ́lé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó wáyé níléèwé gíga fásitì Àjàyí Crowther tó wà nílùú Ọ̀yọ́ níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti lu ẹlẹgbẹ́ wọn kan pa. 25 nínú àwọn afurasí yìí ni wọ́n ti dèrò ẹ̀wọ̀n báyìí lẹ́yìn tí àwọn alákòóso iléèwé ọ̀hún fọwọ́ ara wọn fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́. Ilé-ẹjọ́ májísírèètì tó wà nílùú Ọ̀yọ́ ni wọ́n fojú àwọn èèyàn ọ̀hún bá lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2024 yìí. 5 nínú àwọn 25 tí wọ́n fẹ̀sùn ìpànìyàn kàn ní kóòtù ní Adéjùmọ̀bí Emmanuel, Dáúdù John Olúwaṣeun, Olóyèdé Fẹ́mi tó jẹ́ ẹni ọdún 18, Oyèlákin Ìyanu Ọlátọ̀míwá àti Afẹ̀sọ̀jayé Emmanuel tí kò ju ẹni ọdún 18 péré lọ. Nígbàtí 2 nínú wọn ìyẹn Arẹ́yẹ Joseph Àdúràgbèmí ẹni ọdún 19 àti Mustapha Usman Ṣẹ́gun jẹ́ ẹni ọdún 19 bákan náà. Nínú wọn láti rí àwọn 6 tí wọ́n jẹ́ ọmọ 20 ọdún. Orúkọ àwọn wọ̀nyí ni Okorie Samuel, Adéníran Yusuf, Ọlálékan Ọbalolúwa, Moses Abíọ́lá, Oka Aro Gerald àti Bọ́lárìnwá Ọlọ́runtóyìnbó Victor. Nígbàtí àwọn 5 ìyẹn Kúmọ́lú Ọpẹ́yẹmí Daniel, Ghana Solomon, Tijani Ahmad, Fọlọ́runṣọ́ Olúwakúnmi àti Ọmọ́fúnmẹ̀ Jenkins jẹ́ ẹni ọdún 21 21 pẹ̀lú Kọ́láwọlé David tó jẹ́ ẹni ọdún 22. Orúkọ àwọn yòókù ni Lawal Victor Tọ̀míwá àti Mustapha Khalid tí wọ́n jẹ́ ẹni ọdún 23 ní tiwọn. Ọmọlákin Olúwatọ̀míwá Anthony ẹni ọdún 24 lòun. Olúwọlé Ọláṣílé Thompson ẹni ọdún 25, Kẹ́hìndé Ọlásùyì Martins ẹni ọdún 22 pẹ̀lú Ọládòyè Fẹ́mi Ọlá tó jẹ́ ẹni ọdún 24. Adájọ́ kò gbọ́ àwíjàre àwọn olùjẹ́jọ́ náà tó fi pàṣẹ pé kí wọ́n lọ kó gbogbo wọn pamọ́ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ Ajé Monday ọjọ́ 8 oṣù keje ọdún 2024 yìí tí ìgbẹ́jọ́ ọ̀hún yóò máa bẹ̀rẹ̀ gan ní pẹrẹu. Tẹ́ ò bá gbàgbé, lálẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù karùn-ún ọdún yìí làwọn ọmọ iléèwé ọ̀hún lu akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn kan tó ń jẹ́ Akọ Alex tó jẹ́ ẹni ọdún 22 pa nítorí tí wọ́n ká fóònù ọ̀kan nínú wọn mọ́ ọ lọ́wọ́ nílégbèé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní Shepherd Inn tó wà nínú ọgbà fásitì náà. Lẹ́yìn tí wọ́n fi túláàsì fá gbogbo irun orí ẹ̀dán kodoro tán, wọ́n lù ú tó bẹ́ẹ̀ gẹ́ títí tí kò fi lè ta kútú mọ́. Nígbà náà ni wọ́n gbé e lọ sí ẹ̀gbẹ́ títì pẹ̀lú ìrètí pé ó máa jí padà nígbà tí atẹ́gùn bá fẹ́ sí i, láì mọ̀ pé akẹ́kọ̀ọ́ lọ́dún kejì náà ti kú pátápátá. Bí àwọn aláṣẹ fásitì yìí ṣe gbọ́ nípa èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ títì ni wọ́n ti gbé e lọ sílé ìwòsàn fún ìtọ́jú láti gba ẹ̀mí rẹ̀ là kí àwọn dókítà tó sọ fún wọn pé ẹni tí wọ́n gbé wá sọ́dọ̀ àwọn yìí ti jáde láyé. Lójú ẹsẹ̀ lọ̀gá àgbà fásitì ACU Ọ̀jọ̀gbọ́n Timothy Abiodun Adébáyọ̀ ti gbé ìgbìmọ̀ alágbára kan kalẹ̀ tí òun fúnra rẹ̀ sì mójútó ìgbìmọ̀ náà láti ṣèwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí. Lẹ́yìn ìwádìí ọ̀hún, àwọn tó lu olóògbé pa, àwọn tó ń ya fídíò àtàwọn tí kò mọ́wọ́ mẹsẹ̀ ni wọ́n kó tí wọ́n sì fa gbogbo wọn pátá lé àwọn agbófinró lọ́wọ́ ní tẹ̀sán ọlọ́pàá tó wà ní Dọ́bà nílùú Ọ̀yọ́. Àwọn ọlọ́pàá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dá àwọn tí kò mọ́wọ́ mẹsẹ̀ nínú ọ̀ràn náà padà síléèwé wọn lẹ́yìn ìwádìí tó lọ́ọ̀rìn tí wọ́n ṣe. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétígbọ̀ọ́ yín.